àsìmọ́ àkùlà ọlọ́lá ló ṣe ádámọ́lìyà lórí ìyálẹ́ṣà láwùjọ àwọn onímọ̀. ìmọ̀ yẹn pọ̀ púpọ̀ kò kéré alákùnlé fani lọ́ba ni ó jẹ́. ó tó wá ní ìyànràn gan wípé àṣẹ ìhùwà àdàmú ló kọ́ wa ní kéwù. ẹ̀yẹ yọ wá kàrámù náà bà ní ádámọ̀. Alágége máa kú iṣẹ́ tẹ̀sán mi máa dọ̀la lọ́dọ̀ fẹ́ sọ mi mọ̀ ní ilẹ̀ pátákọ́rọ́. Alágége máa kú iṣẹ́ bàbá. tẹ̀sán mi máa dọ̀la owó fún kówó. iṣẹ́ mi ṣe ìkùnà ádámọ̀ wúlò fún ẹ̀dá aráyé. wọ́n tàn mọ́ lẹ́sẹ̀ẹ́sì pẹ̀lú ìmọ̀ tó bá fún wọn fààyè ayé náà jẹ́. jẹ̀rún báwọn ẹ̀wọ̀n yẹn wọn tún padà wáyé mọ́ àtà àyàfi ìdá fùtì àti Yajuju wa Majuju àyàfi ọjọ́ tí wọ́n bá ṣí àwọn Yajuju àti ìran Majuju lẹ̀ wàhún min kulli adabin yansiluna tí kò wá àwọn ọmọ jáde nínú sàárè wọn nínú odi ibi tá a bò wọ́n mọ́ yansiluna ìláhe tọ́lọ́wọ́n abásọ́nù súrọ́tù Yasin pé wà nufikha fi súrì fa idha hum minal ajdathi ila rabbihim yansiluna tá a bá ti fọ́n fèrè báyìí minal ajdathi wọ́n máa jáde nínú sàárè wọn ila rabbihim yansiluna wọ́n máa rọ́ lọ́dọ̀ Ọlọ́hun. yansiluna yẹn ló wá lò ń bí pé min kulli adabin kó wa wọn máa jáde nínú odi tá a bò wọn máa ti ń jẹ́ sàárè kó wa wọn yansiluna wọn wà máa fò lọ. kí n tó wá lọ ọbẹ̀ kó lè bá a yé báwo lọ́lọ́run ṣe bóyá àwọn ìran yẹn mẹ́bẹ̀ àfi ká padà sínú súratul káfì nínú Qurani 18. Haya bẹ̀rẹ̀ láti aya 94 títí dé aya 100 kí n tó wá padà síbi tí mo ti kú yìí wá gbọ́n tọ́lọ̀ wọn bá ń sọ mbẹ́ ọlọ́ni qalu nígbà tí anabi Sulaimanu ti ń jẹ́ Zulqarnaini tó dé ọ̀dọ̀ àwọn ará yìí mi ò fẹ́ padà sẹ́yìn ni o àwọn ará yẹn wọ́n wá ń fẹjọ́ àwọn ọ̀daràn yìí sùn qalu ya Dhul-Qarnaini wọ́n wá ní ìrẹ́ Dhul-Qarnaini ìrẹ́ tó jásí pé àrùn sí ìran méjì ìran àlìjànú ìran ènìyàn Sulaimanu ní Dhul-Qarnaini bàbá rẹ̀ Dàhúdà ní Zulhaidi Yunusu ní Dhununi arínú ànẹ́bì tí ń jẹ́ Dhul-Kifli gbogbo àwọn wọ̀nyẹn Yámẹ́nì ni wọ́n ti wá àwọn Yámẹ́nì ni wọ́n máa lò zu àwọn àfáàní al-Askandari al-Makdoni ni o ètò àníbùnú kẹfìrì ni o Alexandra tí wọ́n sọ yìí kèfèrí lòun o ẹni tọ́lọ̀ sì sọ yìí ànábì Ọlọ́run ni o àmọ́ lọ wo tani Zulqarnain lọ́dọ̀ Risala lọ́dọ̀ Adégúnwà 1 and 2 ni ìwé lókùn tá a gbé jáde wọ́n wá ń fẹjọ́ sùn wípé qalu ya Dhul-Qarnain ni wọ́n wá ní ìrẹ́ Sulaimanu inna Yajuja wa Majuja àwọn ìran Yajuju àti Majuj mufsiduna fil ardi wọ́n balẹ̀ jẹ́ mufsiduna fil ardi wọ́n bayé jẹ́ in táwọn àfa sọ pé wọ́n ń ṣe di pé wọ́n ń pa àwọn èèyàn wọ́n ń jẹ èèyàn sọ pé Ọlọ́run ò sọ kúrú tí wọ́n ń ṣe ká tó lè sọ pé èèyàn mú sọ pé wọ́n ń fẹjọ́ wọn sùn ni ó ní nǹkan kan tí wọ́n ń ṣe fún wọn
pé mufsiduna fil ardi ṣùgbọ́n tó bá yẹ pé ìbàjẹ́ tọwọ́ wọn kàn lè ká kákan dá wọn lọ́wọ́ kọ́ ni wọn ò ní sọ yìí pé ṣé o tiẹ̀ lè bá wa mọ odi kán mọ̀ tiẹ̀ lè dọ́dọ̀ wa rárá mọ́ ṣùgbọ́n ó súnmọ́ wípé wọ́n ń pa wọn wọn láwọn àrùn yẹn a máa pa èèyàn wọn a máa jẹ yìí ló bí pé mufsiduna fil ardi wọn ń balẹ̀ jẹ́ ṣé o sì mọ̀ pé tí ó balẹ̀ jẹ́ gbà tọ́lọ́run sọ fún wa yìí pé tọ́lọ́run náà màláíkà ń sọ fún Ọlọ́run yìí pé atajalu fiha man yufsidu fiha kí ló sọ wáyà sí bí kò dìbà ó sọ rú bàjẹ́ tí wọ́n máa ṣe ìyẹn fi hàn pé mufsiduna fil ardi yìí àwọn wọ̀nyí wọ́n ń ta ẹ̀jẹ̀ lẹ̀ àwọn àfáà ni wọ́n ń jẹ èèyàn wọ́n ní fa'al naj'alu laka kharajan ìjà lè rí ọ̀nà àbáyọ lọ́dọ̀ rẹ̀ tá a fi jọ pé wọ́n fẹ́ mórí bọ́ lọ́dọ̀ wọn. ò gbọ́ àwọn olóhùn kú iṣẹ́ o fa'al naj'alu laka kharajan ṣá lè rí ọ̀nà àbáyọ lọ́dọ̀ rẹ̀. ìdáàbòbò ala an taj'ala baynana wa baynahum sadda kó o bá wa mọ odi láàrin àwa àtàwọn bá wa mọ odi láàrin àwa àti wọn. Suleiman wá ń fún wọn lésì pé qala ma makkanni fihi rabbi khayrun ma makkanni fihi rabbi khayrun ṣẹ́rí ìgbàláyè tọ́lọ̀ ń ṣe fún mi khayrun olóore púpọ̀ wá bá mi lọ kọ̀nẹ́tì ẹ̀ mọ́ àtúmí dúnà ní ibi mẹ́lẹ́ fama atani Allahu khayrun mimma atakum níjọ́ tí Balikisu kó ọlá wá tó fẹ́ fi ra Sulaimana in tó sọ ní àtúmí dúnà ní ibi mẹ́lẹ́ ẹ fẹ́ fowó rà mí fama atani Allahu ṣe rí ntọ́lọ̀ ń ṣe fún mi khayrun olóore púpọ̀ mimma atakum ju ntọ́lọ̀ ń fún yín lọ wá bá mi kọ̀nẹ́tì ẹ̀ mọ́rọ̀ yìí pé ma makkanni fihi rabbi khayrun ìntọ́lọ̀ ń ṣe fún mi nínú agbára àti gbàláyè khayrun ó dáa púpọ̀ ìyẹn fi hàn pé kò lẹ́gbẹ́ àmọ́ tòun ti bẹ́ẹ̀ náà fa inú ní dákun ádámù sọ pé wọ́n ní Sulaimanu ó yọ irin sọ pé òun yọ irin bá mi lọ wo ja'alna lahu aynal qatari àwọn ọlọ́run fún Sulaiman láǹfààní dé pé òun lè máa yọ irin láì lóná tí ó sì máa dàbí odò báyìí aynal qatar kí ló lọ ń bí iná ó yọ irin ni pẹ̀lú àwọn àlìjẹ̀nú ya'maluna lahu ma yasha min maharibin tí wọ́n ń ṣe tó bá wọn fún min maharibin wajifanin tí wọ́n máa bá kọ́ àwọn àfin ńláńlá wajifanin àtàwọn àkókò mẹ́rìírí kàràsì tí ó dàbí òkè. Suleiman talaja rẹ̀ ń jẹ́ Zulqarnaini títí bàbá rẹ̀ ń jẹ́ Zul-Aidi ìwọ̀n ń jẹ́ pé fáà inú níbi quwwatin àmọ́ ẹ̀yin náà ẹ̀ kún mi lọ́wọ́ pẹ̀lú wọn agbára tẹ́ ẹ bá ní aj'al baynakum wa baynahum radma màá mọ odi láàrin ẹ̀yin àti wọn nílé dọ́dọ̀ yín mọ́ àtúní dubara alhadid ẹ bá lọ wárí wá ẹ lọ máa kóni wá àtàṣà wa bayna sadafayn tí wọ́n fi wá mọ irin nì tí irin yẹn fi wá ga tó wá dàbí òkè méjì tó wá ní unfukhu hatta idha ja'alahu nara tó ní kí wọ́n wá ń fún wọ́n ń jó pẹ̀lú iná tó ní kí wọ́n máa fẹ́ atẹ́gùn sí títí tí náà fi jáde mẹ́. ṣé Burundi kọ́ ni wọ́n ti discover òkúta tí múná wá tí wọ́n kó wáyà sí lára tí gílóòbù ó sì máa tàn báyìí ẹ wọ lọ́hùn ó sì ti wà tipẹ́ kì í ṣe pé ó ṣẹ̀ṣẹ̀ yé discovery ni Qurani sì ti ṣàlàyé gbogbo ẹ̀. ó wá ní hatta idha ja'alahu nara
kọ́lá àtúní òfurufú alẹ́ yìí kìtọ̀ra ayélu lè kìtọ̀ra ó tún wá yọ ní tí wọ́n fi yọ ṣàpẹ́ ńgbà tí wọ́n máa dókè tán ní tí wọ́n fi jó orí ẹ̀ pọ̀ mọ́ra wọn wọ́n tún wá yọ ọlọ́run sì fún Suleiman ayélu lè kọ́tàrì yẹn náà ló tún wà ń bí ìforúgí alẹ́ yìí kìtọ̀ra wọ́n wá yọ irin òjé irin wọ́n wá yọ ọlé wọ́n wá parí iṣẹ́ yẹn débi pé famasta ta'u an yadharuhu wọ́n ní ìkápá láti lè yọrí sókè wamasta ta'u lahu nuqba wọ́n sì ní ìkápá láti gbélẹ̀ débi pé wọ́n lè jáde. Suleimanu tí ń jẹ́ Zulqarnain wá ní adara rahmatun min rabbi tuba bi lọ kọnẹti ẹ mọ ọ̀rọ̀ rẹ̀ tó sọ talele yìí tuba bi lọ kọnẹti ẹ mọ ọ̀rọ̀ Suleiman tó sọ lọ́hùn pé adara rahmatun àánú Ọlọ́run rẹ̀ o liyabuluwa ní àṣìkúrú am akifuru níjọ́ tó ń wo bọ́lá yẹn ṣe tó irú ẹ̀ náà tún rèé ipe adara rahmatun min rabbi àánú rẹ̀ látọ̀dọ̀ Ọlọ́run ọba mi ó wá ní fàyídà já àwa àdó rabbi ó ní níjọ́ tádéhùn Ọlọ́run bá pé tí ń jọ́jọ́ àlìkìyàmá ó ní ja'alahu dakkaha òkè yìí Ọlọ́run ó dáwó ó ní wàkánà wa àdó rabbi àkọ́ túláàsì ní káṣẹ Ọlọ́run ọba wá ṣẹ ó wá ní lọ́jọ́ ní watarakina ba'dahum yawma idhin yamuju fi ba'din àwọn Yajuj àti Majuj yìí Ọlọ́run wá ní tarakina ba'dahum á wàá fi wọ́n lẹ̀ ń jóná ba'duhum yamuju fi ba'din lọ́jọ́ yẹn wọ́n wá máa kọlura wọn wa nufikha fi suri torí pé wọ́n ti fọ́ fèrè torí pé ń jóná fajama'nahum jama'a á wàá kó wọn jọ síwájú Ọlọ́run lọ́jọ́ tá à ń sọ yìí Yajuj àti Majuj tí wọ́n sọ pé àṣírátù sáà tí wọ́n gbọ́yé nù ó wá lọ́jọ́ náà wá aradna jahannama yawma idhin lil kafirina hada á wà mú iná jahannama báyìí á wà kọjú ẹ̀ sáwọn tí wọ́n kọ tiwa ní kíkọjú sí pé tọ́ iná rẹ̀ bí wọ́n ṣe bo Yajuj àti Majuj mọ́lẹ̀ rí tọ́lọ́hún wá ní tó bá dojú àlìkìyàmá Suleimanu jó yé wọn yí pé ọjọ́ náà ń bọ̀ á wàá mú òkè yìí tá a mẹ́ yìí á sọ dilẹ̀ tó bá wá dilẹ̀ ń jóná lọ́jọ́ tá a sọ ni tarakina ba'dahum yamuju fi ba'din á fi wọn lẹ̀ wọ́n mọ̀ kọlura wọn tẹ́nìkan ò ní rẹ́ nìkan torí pé kíni nufikha fi sur torí bọ́lọ̀ wọ́n ti fọ́n fèrè jama'nahum jama'a gbogbo wọn ni wàá pè síwájú Ọlọ́run ẹ dákun ṣe kájú àlìkìyàmá tó dé rè ẹ̀yin àfa káwa lọ gbá Ibn Kathir gbọ́ nínú táwọn sọ torí pé wọ́n ti sọ̀rọ̀ nù tiwọn àní Saheed Shittu Ọlọ́run kó bá wa ṣe dáadáa fún ó ní kẹ́ ẹ má kó ti ọ̀rọ̀ àwọn àfa mọ́ pé ọ̀rọ̀ Qurani àtẹ̀júṣe ànábì ní kẹ́ ẹ mú wa pé aláìmọ̀kan ni Qurani lè bí sì mú wáyé. wá jẹ́ apádà síbi tá a ti lọ bí ibi tá a ti lọ náà ni wípé Suratu Al-Anbiya apàdé ẹni dẹ́n tàtí Suratu Al-Anbiya ọlọ́ni haramu nínú aya 95 dé 104 haramu ni ala qaryatin ó ti di èèwọ̀ fún ìran kan ahlaknaha tá a bá ti pa wọ́n rẹ́ annahum la yarji'una pé wọ́n tún padà wáyé mọ́ ata idha futiyati Yajuj wa Majuj àyàfi ìgbà tí wọ́n bá ṣí àwọn ìran Yajuj àti Majuj lẹ̀ wa hum min kulli adabin yansiluna tí kò wá àwọn ń rọ́ jáde kúrò níbi tá a bò wọ́n mẹ́ tí ń jẹ́ sàárè wọn tí wọ́n ń rọ́ lọ́dọ̀ Ọlọ́run ọlọ́ni wa qatarabal wa'du al-haqq torí pé àdéhùn tá a ṣe pé wa kana wa'du rabbi fa idha jaa wa'du rabbi ja'alahu dakkaha Ọlọ́run wá ń sọ bí wípé wa qatarabal wa'du al-haqq
torí pé ọjọ́ àdéhùn Ọlọ́run ti pé níbi kìí ṣe bó ti súnmọ́ ó gbọ́ òjọ́lá ní oní tàràbàtì àsáàtù ọjọ́ àlìkìyámọ̀ ó ń bọ̀ nígbà tó bá dé wá ń ṣàkàlẹ̀ kàmárù òṣùpá máa pín sí méjì ló sọ lọ́hùn. ó lọ mẹ́ẹ̀dí kẹ́lẹ́ rámàdájú pé ó ń ṣe tàkídú ọ̀rọ̀ yẹn pé túláàsì ni ó wá ní wákàtàrà balẹ̀ wá àdùlà á kù torí pé àdéhùn Ọlọ́run ọjọ́ yẹn ti pé ọjọ́ yẹn ti dé wàkàtàrà yẹn túmọ̀ sí pé wà já à àlùwá àdùlà á kù àdéhùn ọjọ́ yẹn ti dé ó ní fàyídà ó padà rí pọ́jọ́ yẹn ní sọ ò farabalẹ̀ fàyídà ìyá ṣáàkìsọ̀tún abisọ̀rùn ladina kafaru lọ́jọ́ tá à ń sọ yẹn ọjọ́ tí ojú àwọn tí wọ́n kọtọ Ọlọ́run tí ò ní sèṣore tí ó kún fún bànújẹ́ tí ó kún fẹ́ kún tí ó kún fún ìpayín kéke ojú wọn pọ́n tí wọ́n máa sọ pé yàwé ìlànà orí ibú àwọn kọ́díkùnà fi gafula tí min hádà àwọn fọ́nù fọ́ra lórí ìṣẹ̀lẹ̀ yìí balikùnà zọlìmínà kódà àwọn tún ṣàbòsí lórí ẹ̀ Ọlọ́run ní innakum wa ma ta'buduna aṣọ́bùjá ànámà ṣòrẹ́yìn àti tẹ́ǹsìn tẹ́ǹpẹ̀ lọ́lọ́ni aṣọ́bùjá ànámà ìpápánu iná já ànámà jọ nìyí antum laha wariduna jọ̀wọ́ bẹ́ẹ̀ ni Ọlọ́run wá ní law kana awulahi ali àtàwọn tó bá bá wọn tẹ́ ń pè lọ́lọ́run Ọlọ́run bá ní wọ́n ni ma waraduha àwọn náà ò ní wọná ó ní wa kullun fiha khaliduna àmẹ́yìn àti wọn gbogbo yí pátá lẹ́ẹ̀jọ̀ wọná Ọlọ́run wá tẹ̀síwájú Suratul Anbiya ìkọ́ni naam Ọlọ́run wá tẹ̀síwájú sura aya 104 aya wòládé ni aya 99 104 là ń lọ Suratul Anbiya ó yá bá mi wí tó tẹ̀lé nínú 100 wọn ní ya máa kà lọ bá mi 1 tó wà ní 104 yẹn kí ni bẹ́ẹ̀ ọjọ́ tí mo fẹ́ lò gangan nù yawma Suratul Anbiya ìwọ fúnra ẹ lọ kà ó mọ̀ pé ọjọ́ yẹn lọ́lọ́run ń sọ kì í ṣe pé ọjọ́ kan ti ń bọ̀ wá Ọlọ́run wá ń sọ ń bẹ̀ wípé ó ṣàǹsọ nínú lẹ́dínà sabaqati lahum minal husna ulaika anha mubaduna àwọn tí wọ́n ṣe dáadáa nù yín lọ́jọ́ tá à ń sọ ni wọn ní wọná la yasma'una àṣìṣà kódà wọn ní gbọ́ ohun iná sétí wa hum fi mashtati anfusuhum in tó bá sì ń ẹ̀mí wọn ni wọ́n mẹ́rí khaliduna bí wọ́n ti máa bẹ́ẹ̀ gbére nu kẹ́nìkan wá ní àwọn kan wọná lẹ́yìn tó bá wọná wọ́n wà àlìjẹ́nà irọ́ ni o tó bá ti wọná khaliduna ni tó bá ti wà àlìjẹ́nà khaliduna ni ara àrònú tí Yahudi gbé wá fún wa nu yà àwọn kan nínú àwọn mùsùlùmí wọn kọ́kọ́ wọná kan tó wá wà àlìjẹ́nà kò sí tó jọ tó bá ti wọná ò tún jáde ń bẹ̀ mọ́ Ọlọ́run wọn lọ́jọ́ tá à ń sọ yìí tó bá lọ ká 103 ó ní la ya'zunuhumul faza'ul akbaru ìbẹ̀rù tó tóbi jù ń jọ ni kò ní jẹ́ bànújẹ́ fún wọn ìbẹ̀rù ọjọ́ ni ò ní bà wọ́n nú jẹ́ wa tatalaqahumul malaika ṣàpá wọn ti bí ọjọ́ yẹn wọ́n rí màláìka nǹkan ó ṣe wọn àwọn ilé yìí màláìka wọn máa pàdé wọn yóò máa sọ fún wọn hadha yawmukumul ladhi kuntum tu'adun ọjọ́ tọ́lọ́wọ́n bá lérí ẹ̀rẹ́ o
ọjọ́ tọ́lọ́run abálérí ẹ̀ kalẹ̀ rẹ o ó wá ní yawma natwi samaa kàtàyè sijilil kutubi ọjọ́ táwọn ọlọ́run máa kásán mọ̀ bíi ẹnfílọ́pù tí wọ́n kálẹ́tà sínú rẹ̀ la ilaha illallah ìyẹn ni yawma yati ba'du ayati rabbika lọ́jọ́ tí wàá rí àwọn ìyanu kan nínú àwọn ìyanu ọlọ́run tí gbàgbọ́ ò ní wúlò mọ́ gbọ́ntàlù Kùránì sọ yawma natwi samaa a kásán mọ̀ báyìí kàtàyè sijilil kutub bí ìwé tí wọ́n sì bí ìgbà tí wọ́n kàwé tí wọ́n kà báyìí tí wọ́n á fi sínú envelope ó ní kama badana awwala khaliqin nu'iduhu bá a ṣe bẹ̀rẹ̀ àkọ́kọ́ ẹ̀dá ládàá padà sọ́dọ̀ ọlọ́run wa'dana alayna àdéhùn kan ní túláàsì ní fáwọn ọlọ́run inna kunna fa'ilina túláàsì ní ká ṣe bẹ́ẹ̀ ọ̀rọ̀ Yajuj àti Majuj ọjọ́ alikiyama ni kí wá ló kó bá wa àyà tó kó bá wa wá bá mi lọ sínú súrátù Muhammad ó dà kí mo tún láyà kan míì tí mo fẹ́ lò ń bì ẹ̀ mo ti lo àwọn yẹn lọ́sẹ̀ tó kọjá bá mi lọ nínú súrátù Muhammad nínú àyà 18 Quran 47 àyà yẹn ni wọ́n wà lọ kì mọ́lẹ̀ pé ọlọ́run sọ fún wa pé fahal yanzuruna illa sa'ata an ta'tiyahum baghtatan ìjẹ́ tí wọ́n ń retí ò kọjá wípé kálíkìámà dé bá àwọn lójijì ọlọ́run wá ní faqad jaaha ashiratuha àwọn àmì kálíkìámà máa dé ó ti dé ojú ayé ànábì ló yẹ sọ pé ó ti dé o tọ́lọ́mbàdẹ̀ ló kọ́dí jaaha ashiratuha èyí tó dájú ó tún ṣe tàkídù ẹ̀ pé àwọn àmì yẹn ti dé wọ́n ti kọjá torí pé tí yóò ní ṣe iyèméjì sí tó bá ṣẹlẹ̀ kí wá làmì yẹn torí pé Ọlọ́run sọ pé léyìí yóò wá lójijì ni èyí tọ́lọ́run wá ń sọ rẹ̀ o al-allamatu al-Baghawi nínú tafsir al-Baghawi wọ́n wá ṣàlàyé wọ́n ní wa kanat bi'ithatuhu wọ́n ní gbígbé ànẹ́bì dìde tọ́lọ́run gbé ànẹ́bì dìde min ashirati sa'a àpẹẹrẹ ni káwọn èèyàn mọ̀ yìí pé àlìkíyàmà tọ́lọ́run sọ yẹn ó ń bọ̀ lànàbì fi sọ yìí pé ana wa sa'a kahataini èmi àti àlìkíyàmà o bá a ṣe wà rí ó sì mú ọmọ ka rẹ̀ tó ń jẹ́ ọmọ ka lómùgòdògbò nì pẹ̀lú tìfábẹ̀lá ó mú ó dà pọ̀ báyìí wàlúwùstọ̀ fa ashara ila usbu'ayhi as-sababa wàlúwùstọ̀ ó mú ọmọ ka báyìí àti tààrin ó wá mú ó fà pọ̀ wọ́n ó ní ana wa sa'a kahataini èmi àtàlìkíyàmà bá ti wà rí Sahihul Bukhari ìyẹn fi hàn yí pé ṣíṣe ànẹ́bì tọ́lọ́hun ṣe ànẹ́bì lánàbì gbẹ̀yìn tànàbì mi ò ní wá lẹ́yìn ẹ̀ mọ́ tó sọ Al-Qur'ani kalẹ̀ tíwé mi ò ní wá tí ó jẹ́wé ànẹ́bì Ọlọ́run mọ́ ìyẹn làṣírátù tó ń sọ kì í ṣe yí pé kíní kan ń bọ̀ wá pín kíní kan ń bọ̀ wá ṣẹlẹ̀ kíní kan ń bọ̀ wá ṣẹlẹ̀ gbogbo yìí ni mythology ni torí pé àyà tó fi wá mọ̀ yí pé mythology ni òun rèé. Bá mi lọ sínú Suratul An'am aya 31 Ọlọ́run ní qad khasira alladhina kadhabu bi liqa'i Allahi Ọlọ́run ní àwọn tí wọ́n pe ọjọ́ kẹyìn nírọ́ wọ́n ti pàdánù wọ́n pòfo hatta idha ja'atihumus sa'atu baghtatan títí tí ọjọ́ náà fi wá bá wọn lójijì qalu tí wọ́n wá ń sọ yìí pé ya asaratana ẹ wá wo òfò wa ala ma farratina fiha lórí ń tá a ti lò kọjá lọ nínú ayé tá a ṣàṣe dànù tá a mọ Ọlọ́run wọn wá máa bẹ Ọlọ́run pé tọ́lọ́run bá lè dá àwọn padà àwọn lọ tún nǹkan ṣe tọ́lọ́run máa ní rárá ó ti kọjá ó ti kọjá ó ti kọjá kọ́lọ́run kó ṣàánú fún wa. Now
bá mi lọ sínú suratul A'rafi aya 187 wọ́n ní yasalunaka ani saati wọ́n máa bi wá nábì léèrè nípa ọjọ́ kẹyìn ọjọ́ alikiyama Ọlọ́run pè ní sáà torí pé gbogbo nǹkan yẹn Ọlọ́run pè bẹ́ẹ̀ torí pé ó ní yawma yarawnaha aw yawma tarawnaha lam yalbasu illa ashiyatan aw duha aw illa sa'atan min nahari tó bá ti ní sáà ọjọ́ ní sọ níbẹ̀ yẹn tó bá ti ní sáà kí ní sọ ó ń fi sáà sí ọjọ́ kì í ṣe bó ń sọ pé àwọn ọjọ́ kan ó ní yasalunaka ani sáà wọ́n máa bi ọ́ léèrè nípa ọjọ́ yẹn tá bá ti ní sáà tó pé sáà náà la fi sí ọjọ́ sáà ni ó di ọjọ́ wákàtí lẹ́ẹ̀ka tí ó di kíni o tí ó di ọjọ́ ó ní ayyana mursaha pé àwọn ọjọ́ tí wà Ànábì ń sọ ìgbà wo ni ó ṣẹlẹ̀ ọjọ́ yẹn ayyana ìgbà wo ni ó ṣẹlẹ̀ ọjọ́ àlìkìyámà yẹn Ọlọ́run ní sọ fún wa pé innama ilmuha inda rabbi ìmọ̀ rẹ̀ ń bẹ lọ́dọ̀ Ọlọ́run ọba mi ìmọ̀ ọjọ́ ni la yujalliha liwaqtiha Ọlọ́run ò fi àsìkò yẹn túbọ̀ tí wọ́n pè ní wákìtù kó o lè mọ̀ pé àsìkò yẹn ọjọ́ yẹn la yujalliha liwaqtiha Ọlọ́run ò fi àsìkò ọjọ́ náà mẹ́nìkan la yujalliha liwaqtiha ọjọ́ yẹn o wọ́n fi mọ́ ẹnìkan illa thakulati fi samawati wal ardi nínú ẹni tí ń bẹ sánmà àti ilẹ̀ yìí àyàfi kọjọ́ níṣòro fún láti mọ̀ yálà kódà yẹn pé màláìka gan ò mọ̀ ànábì Ọlọ́run ò mọ̀ èèyàn ò mọ̀ ẹnìkan ò mọ̀ illa huwa àfòun Ọlọ́run ẹgbọ́n tọ́lọ́run sọ la yujalliha liwaqtiha ẹnìkan ò lè rí àsìkò rẹ̀ sọ kẹ́nìkan wá lásìkò rẹ̀ báyìí ni kó wá lóun fẹ́ rí wí illa huwa àfòun Ọlọ́run torí pé kí ni thakulati fi samawati wal ardi ó tóbi ju orí sánmà àti ilẹ̀ fúnra rẹ̀ lọ la ta'tikum illa baghtata ọjọ́ yẹn ò ní wáyé àfi kó dé lójijì òjijì. Suratu Yunus Quran 12 aya 107 ó ní àfàámínú anta àti yahumu sáà bagutatan àwọn èèyàn ọkàn wọn balẹ̀ píkàlì kìámà tí ẹ̀kan dé bá wọn lójijì wọn gbọ́ ló ń gbọ́ wọn nífọ̀kànbalẹ̀ sí ìyà Ọlọ́run tẹ́ pé òjijì ni ó dé. Quran 46 Sukhruf aya 66 ó ní aliyanzuruna illa sa'ata anta àti yahum bagutatan wa hum la yash'urun Ọlọ́run ìjẹ́ wọn nírètí ni pálí kìámà òde yóò dé ó ní illa sa'a àyàfi kó dé tí ó bá dé tààtí yahum bagutatan yóò dé bá wọn lójijì wa hum la yash'urun tí wọn ní mọ̀ rárá Al-Qur'an ló sọ bẹ́ẹ̀. Kódà níbi kan ó ní fíìmà anta min dhikiraha gbogbo èyí tó ń sọ yìí sọ fún wọn pé innama anta mundiru man yakhshaha tí wọ́n ní kó kàn máa kìlọ̀ fún wọn kán páyà ọjọ́ náà kọ́kọ́ páyà ọjọ́ àlìkìyámà yẹn tí wọ́n nìyẹn kó wá máa sọ pé wọn pé ìgbà báyìí ní òde yẹn kò pẹ̀lú iṣẹ́ rẹ̀ eléyìí ń jẹ́ nípa jáwá lọ́nu báíbù ibi àwọn àfáà ti lọ kó Yajuju àti Majuju Yajuju àti Majuju tàlùkùránù rẹ̀ kódà Ọlọ́run ò sọ bọ́n ti rí àmọ́jú àlìkìyámà ní ìṣẹ̀lẹ̀ wọn wá já lọ́nu báíbùlù
ká lọ wo Majuj Yajuj àti Majuj ń bí àwọn àfáwá ti lọ táàpù Yajuj àti Majuj wá. Wá lọ sínú ìwé ìfihàn, ìwé Jòhánù náà ni wọ́n ń pè bẹ́ẹ̀. Tó bá wo ìwé orí 20 mọ́ gbọ́. Mo fẹ́ wo ó sì fi èdè dídì nam wá máa gbọ́ káwá jọ lọ ka Yajuj àti Majuj èyí tí wọ́n lọ kó wá fún wa nínú Taura. Tọ́wá níyìn náà ni kí a wá lọ gbàgbọ́. Tí wọ́n bá fẹ́ gbàgbọ́ kò sí láì fi nínú kó gbàgbọ́. Tó bá lọ ka orí 1 ó ní ìjọba ẹgbẹ̀rún ọdún. Jẹ́ kí n wo, mi ò fẹ́ kó gùn púpọ̀. Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ látòkè yẹn náà. Ìwé ìfihàn Yajuj àti Majuj tinú Bíbélì ni mo fẹ́ mú wá o. Mo fẹ́ wo, mo fẹ́ sáré wò ó. Náà wọ́n ní mo sì rí áńgẹ́lì kan tí ń ti ọ̀run sọ̀kalẹ̀ wá, tí òun ti ṣí ìka ọ̀gbùnnì àti ẹ̀wọ̀n ńlá kan ní ọwọ́ rẹ̀. Ó sì di dírágónì náà mú. No, ó dàbí pé ọ̀rọ̀ Dàjálù ni Dàjálù lélẹ̀ ti Dàjálù lélẹ̀. Èyí tá a kà ń jò ní tó jẹ́ ti Dàjálù ní eléyìí. Jẹ́ kí n wá ti Dàjálù lẹ́yìn o. Ti Yajuj àti Majuj. Jẹ́ kí n sáré wá òun wá. Toro òun náà wà nínú Bíbélì ń bì, yẹ ń wo bí tí a rí pé tá a bá ń sọ̀rọ̀ Yajuj àti Majuj, èyí tí àwọn Yahudi ń sọ ó yàtọ̀ sí tí Ọlọ́run ń sọ fún wa nínú Qurani. Àmọ́ èyí táwọn Yahudi ń wí òun làwọn àfáà wa kì mọ́lẹ̀ ni wọ́n wá gbélé àwa mùsùlùmí lọ́wọ́. Bá ìyẹn la gbọ́dọ̀ máa rán o. Sùkọ́lọ̀ kó dákun kó ṣíjú àánú wa, kó ràn wá lọ. Jẹ́ n sáré wá kíní Yajuj àti Majuj wa. Ìyẹn ni Magog àbí kí làwọn ti pè. Alhamdulillah. Jẹ́ n sáré wo chapter yẹn. Ẹ dákun ẹ jẹun, ẹ má bínú torí Ọlọ́run. Yajuj àti Majuj torí pé ó pọ̀, mo kàn fẹ́ sáré mú ẹnu ibì kan tí mo kàn fẹ́ lò ń bẹ̀ ni. Torí pé ó wà ní òwe Ezekiel, ó wà láwọn, jẹ́ kí n máa sọ àwọn ibi tó wà. Tí wọ́n bá fẹ́ sọ̀rọ̀ Yajuj àti Majuj, èyí ó rí nam ẹ ó wà ní Ezekiel. Ibi tí mo fẹ́ lò, mo sì rí èyí tí mo fẹ́ lò nínú ìwé ìfihàn yẹn náà ni. Bá mi lọ sínú chapter 17. Ìwé ìfihàn yẹn ni mo fẹ́ lò. So 17
ó rí pé wọ́n sọ mágù mo fẹ́ wò ó. Naam. Then sorry check in nígbà. Torí pé mi ò gbọ́dọ̀ má mú Yajuju àti Majuju tàwọn eléyìí. Mo gbọ́dọ̀ mú jáde. Sifir Ruya al-Is'ah. Majid Kogi ilahuna na kama sana. يصعد ياجوج وماجوج. مش عم اقول انه وين لو بس شابتر نعم بامي لو سي chapter 20 verse 8 to 10. Chapter 20 verse 8 verse 8 to 10. Now ibẹ̀ náà ni 20 yẹn náà mo ti kọ́kọ́ sílẹ̀ kan. Now ó ní tá bá lọ sórí ẹsẹ̀ keje yẹn nínú orí 20 ó ní nígbà tí ẹgbẹ̀rún ọdún náà bá sì pé a ó tú Sátánì sílẹ̀ kúrò nínú túbú rẹ̀. Mo gbọ́ o, a ó tú Sátánì sílẹ̀ kúrò nínú túbú rẹ̀. And when the 1,000 years are expired, Satan shall be loosed out of his prison. Mo gbọ́ o, ó ní yóò sì jáde lọ láti máa tan àwọn orílẹ̀-èdè tí ń bẹ ní igun mẹ́rin ayé jẹ, Gógù àti Mágógù. Ó gbọ́, ìyẹn ni Yajuju àti Majuj. Ó ní Gógù àti Mágógù láti gbá wọn jọ sí ogun. Àwọn tí iye wọn dàbí iyanrìn òkun, Okay, ó ní shall go out to deceive the nations which are in the four quarters of the earth, Gog and Magog, to gather them together to battle. The number of whom is as the sand of the sea. Ibi tó ti lọ mú àṣírátù sáà tí wọ́n mú wá lórí Yajuju àti Majuju rẹ̀ o. Ó ní wọ́n ó sì gòkè lọ la ibú ayé já, wọ́n ó sì yí ibùdó àwọn ènìyàn mímọ́ ká àti ìlú àyànfẹ́ náà. Iná sì ti ọ̀run sọ̀kalẹ̀ wá, ó sì jó wọn run. Ó ní and they went up on the breadth of the earth, encompassed the camp of the saints about, and the beloved city, and fire came down from God out of heaven and devoured them. Ó ní a sì wó èṣù tí ó tàn wọ́n, jẹ lọ sínú adágún iná àti sulfuru níbi tí ẹranko àti wòlíì èké ní ń gbé wà. A ó sì máa dá wọn lóró tọ̀sán tòru láé àti láé. Ṣé pé bí tí wọ́n ti lọ mú àpẹẹrẹ àlìkíyámà nù. Ìyẹn ni and the devil that deceived them was cast into the lake of fire and brimstone, where the beast, ṣé pé beast ni Dajjal tó bá kà lókè, ìyẹn ni beast Dajjal tí wọ́n l'Ànábì Ìsá ló ń bọ̀ wá pa. Ó ní where the beast and the false prophet and shall be tormented day and night forever and ever. Ó wá ẹ̀ṣẹ̀ wá gbé ìdájọ́ kẹ́yìn wá. Ó wá ní mo sì rí ìtẹ́ funfun ńlá kan àti ẹni tí ó jókòó lórí rẹ̀, níwájú ẹni tí ayé àti ọ̀run
fò lọ a kò sì rí ayé fún àwọn mọ́. Ó ní and I saw a great white throne and him that sat on it, from whose face the earth and the heaven fell away, and there was found no place for them. Ó ní mo sì rí àwọn òkun àti ewé àti àgbà wọn wọ́n dúró níwájú ìtẹ́, a sì ṣí àwọn ìwé sílẹ̀, a sì ṣí àwọn ìwé mìíràn kan sílẹ̀ tí ń ṣe ìwé ìyè, a sì ṣe ìdájọ́ fún wọn òkun láti inú ohun tí a kọ sínú àwọn ìwé náà gẹ́gẹ́ bí iṣẹ́ wọn. Ọ̀pọ̀ ń sọ àṣírátù sáà lọ sí ọjọ́ àlìkìyámọ̀. Ó ní and I saw the dead, small and great, stand before God, and the books were opened, and another book was opened, which is the book of life. And the dead were judged out of those things which were written in the books according to their works. Ibi táwọn àfáà ti wá ti lọ táàpù Yajuju àti Majuju rẹ̀ wọ́n wá fi ń tú Al-Qur'an tó sì jẹ́ pé Al-Qur'an ló yẹ kó ṣàlàyé fún wọn. Gẹ́gẹ́ bọ́lá òun ṣe ń sọ fún wa pé inna hadha al-Qur'an yaqussu ala bani Israel akthara alladhi kanu fihi yaqtal ka aktharu alladhi fihi yaqtalifun nínú Suratul Naml Quran 27:96. Nísìnyí àwọn Yehudi ló wá ń ṣàlàyé Quran fáwa. Ó ní and the dead and hell were cast into the lake of fire. This is the second death. Èyí táwọn máa ní sáàtù ṣùgbùrọ̀ àpẹẹrẹ àlìkíyàmọ̀ kékeré, wọ́n tún wá ní àpẹẹrẹ àlìkíyàmọ̀ ńlá, gbogbo ẹ̀ náà làwọn eléyìí kà. Ó ní and whosoever was not found written in the book of life was cast into the lake of fire. So Dajjal ìrònú àwọn Yehudi ni. Àlá tí Jòhánù ńlá làwọn àfáà lọ gbé wá sínú àdíìsì tí wọ́n lọ́rọ̀ ànẹ́bì tá a wá fi ń tú Al-Qur'an tọ́lọ́hun ń sọ ọjọ́ àlìkìyámọ̀ táwa ń sọ in táwọn Júù yẹn ń wí. Ọlọ́run dákun ṣíjú àánú wa kó ṣàánú fún wa kó ràn wá lọ́wọ́ kó má ṣe láwìí mọ́ fẹ́ni tí ń wí kó sì má ṣe lásọ mọ́ fáwa tí ń gbọ́ kó wá ṣe lágbọ́yé kó sì ṣe lásọyé bí akil ayyil qayyum alladhi la ta'khusuhu sinatun wala nawm. Jalla jalaluhu jalla ní lóòótọ́ Ọlọ́run tóbi púpọ̀. Ibi tí wọ́n ti lọ mú ọ̀rọ̀ Yajuju àti Majuju wá nìyẹn tí wọ́n wá ń sọ dàdíìsì fún wa tí wọ́n wá lánàbì ní ń sọ tí wọ́n wá ń jásí pé ìtumọ̀ yẹn wà máa lọ pẹ̀lú ọ̀rọ̀ àwọn Yehudi kò ní lọ pẹ̀lú ntọ́lọ́hun sọ. Ọlọ́run dákun sílá ká ìyàwó mùsùlùmí o. Ìmọ̀ yẹn pọ̀ púpọ̀ kò kéré alákùnlé fani lọ́ba ni ó jẹ́. Ó tó wà ní ìyànràn wípé àṣẹ ìhùwà Ádámù ló kọ́ wa ní kéwù. Ẹ̀yẹ yan wá kàrámù náà bà ní Ádámù. Alágẹ̀gẹ̀ máa kú iṣẹ́ tẹ̀sán mi máa dọ̀la. Lábàbẹ̀ tó sọ mí mọ̀ di ilẹ̀ pátákárá wa. Alágẹ̀gẹ̀ máa kú iṣẹ́ tẹ̀sán mi máa dọ̀la. Owó gbogbo. Iṣẹ́ mi ṣe ìkùnà Ádámù wúlò fún ẹ̀dá aráyé. Wọ́n tàn mọ́ lẹ́sẹ̀ẹ́sì pẹ̀lú ìmọ̀ tó bá fún wọn fààyè ayé.